Ibosi Moraungba yìí Poju kí ló dé? Olódùmarè ọ̀run ìbà rẹ̀, ọba lánàá, ọba léni, ọba títí ayé àìnípẹ̀kun. Ọ̀rọ̀ Moraungba. Ibosi Moraungba yìí Poju kí ló dé? Ṣé bí gbogbo yín ni wọ́n bí wọ́n ṣe bí Moraungba yẹn? Nǹkan mẹ́ta ló jẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Moraungba o. Àkọ́kọ́ tí mo fi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Moraungba ni pé ìran mi ni. Ẹlẹ́ẹ̀kejì, ọmọ ọkọ ni, ẹ̀jẹ̀ ọmọ ọkọ nísì ń bẹ lára rẹ̀, ọmọ ọkọ sì lóògùn ọmọ àlè. Ìkẹta ni orúkọ tí Moraungba ń jẹ́. Tó bá jẹ́ pé Fétíà àbí Bàsírá àbí Rọ̀kíbá àbí Ìdáyà àbí àwọn orúkọ bíi rúlà bíi àgàsọ̀ bíi àké bíi ìjápátá bíi ìjákọ́mú kání ní bá ń jẹ́ ni ìní sọ̀rọ̀. Kí ló dé? Kí ni Moraungba ṣe? Kí ni Moraungba sọ? Moraungba ó sọ̀rọ̀, ó ṣàfihàn pé ẹ jẹ́ kí mùsùlùmí ṣe tiwọn, kó ní ìṣẹ̀ṣe ṣe tiwọn, kẹ́ni tó jẹ́ Christian kí wọ́n ṣe tiwọn. Ó wá sọ̀rọ̀ pé káwọn mẹ́tẹ̀ẹ̀ta kó ní kálukú máa ṣe tiẹ̀, ká gbàfẹ́ láàyè. Ẹ wá tì lọ́pọ̀npọ̀n, ẹ lóníṣẹ̀ṣe ni, ẹ lẹ́lẹ́bọ ni. Ẹ ti ẹ̀ pé Christian mọ́, ẹ ní ẹlẹ́bọ ni. Àwọn mi ń sọ̀rọ̀ pé wọ́n rán ni, wọ́n ní ọwá máa sọ ni. Sáwa náà la rán lọ Mẹ́kà. Mẹ́kà tó lọ, sáwa la rán lọ. Moraungba, ó ti ráàánú gbà. Gbogbo àwọn tí ń fọn lé sí ọ̀rọ̀ rẹ̀ ìlara ni wọ́n tó ọ. Ẹ̀rù kankan ní má bà mí nínú ìṣẹ̀ṣe. Nínú ìṣẹ̀ṣe, ẹnìkan yẹn sọ fẹ́nìkan pé wàá gba Ọ̀rúnmìlà sáyé rẹ̀ wà kiri sóre. Fúnra rẹ̀ ní ọlọ́rẹ̀ mú ọ when it is time. Àkókò tó tá a ti kọ́ pé Moraungba ó darapọ̀ mọ́ ìṣẹ̀ṣe nu. Ìyá mi Oyin Kánṣọ́lá bí eré adébá fún asá ní sobìnrin rin ẹ̀sọ̀ díbá fún pòlòpòlò ní sobìnrin ẹ̀fọ̀n olúkolo jìkolo díbá fún àbá ní sáyé Ọ̀rúnmìlà wọ́n láwọn parù wọ́n padì àbá tó ló wọ́n pawó bẹ́ẹ̀ ni wọ́n lè pawó mọ́ wọ́n láwọn pawó ara wọn ni wọ́n ń pa wọ́n láwọn pa ìyá wa Oyin Kánṣọ́lá wọ́n rí pa o. Moraungba Ibosi èyí tó dé yìí wọ́n ń tanra wọn ni. Tó bá wá wo gbogbo àwọn tí wọ́n ń jáde sọ̀rọ̀ Moraungba pátá wọ́n ń ta kura wọn. Ìyá mi Moraungba fọkàn rẹ balẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń ta kù ọ́ tí wọ́n ń jáde sọ̀rọ̀ sí ìyá Moraungba yẹn, alájà Moraungba yẹn kí ọlálàájá mọ́ èé ṣàjòjì. Àlejò ẹni ń jẹ́ alájà. Aṣọ bàbá rẹ ni wọ́n ń wọ̀ o. Wọ́n lè dá sí láìsí ìran rẹ. Oúnjẹ bàbá rẹ ni wọ́n ń jẹ. Èdè bàbá rẹ ni wọ́n ń sọ. Ṣùgbọ́n nítorí pé ọ̀rọ̀ wọn ó dàbí ọ̀rọ̀ pé ẹni tọ́lọ́run bá ṣoore fún ṣùgbọ́n tí ò múre ni. Nílẹ̀ káàárọ̀ òjíire, anílẹ̀, aléwé, alégbò, alọ́gbọ́n, alégbogbogba, a ní gbogbo nǹkan pátá tó wúlò fún wa pátá. Bólódùmarè ṣe wá kẹwa tó. Àwa làwa ń ṣèṣe pé Ọlọ́run ọba ò ṣe nǹkan kan fún wa. Kò sẹ́ni tó ní nǹkan tó wà ní gbogbo àgbáyé. Ṣé ọ̀nà tí wàá pe Ọlọ́run láwà gọ̀ sí? Moraungba ó sì ọ̀nà yà ó ṣẹ̀ṣẹ̀ padà sójú ọ̀nà bàbá rẹ ni. Nígbà wọn ò fokó wèrè dóyà rẹ̀. Ọmọ ọkọ ní ọ̀. Moraungba ìyá mi fọkàn balẹ̀. Ìtọ́lọ́ ni yóò gbé ọdẹ náà ṣẹ̀ṣẹ̀ nu. O ò ní kábàámọ̀ aburú pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ tó bá yẹ kọ́lọ́run ó bínú sí Ọlọ́run ò fìyà rẹ̀ jẹ èmi sábà ń dáwọ́ sí mọ̀ gbélé ayé lọ́fẹ̀ẹ́ ẹnu ara tèmi mo fi sọ ṣé bẹ́ẹ̀ mo fẹ́ jìyà bóníṣẹ̀ṣẹ̀ bá ń ṣẹbọ bí bá ń ṣe égún bí bá ń ṣòòṣà bọ́lọ́run ó bá fìyà jẹ sẹ́mi rẹ̀ lájọ pé ìyà ni bèlè ń ta ṣe pé jẹ́ ń sọ fún ẹlẹ́ni tó bá wá díjọ́ gbèǹde àlìkíámà tẹ́ tó ń pariwo Ànábì fúnra lára rẹ̀ tó jí aṣíwájú yín lẹ́yìn òòṣà ni ó tò sí ẹ̀yìn òòṣà wo ẹ̀yìn òòṣà Allah
orí yín ti dàrú ni. Bàbá Mọ́ríkàsì lágége Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá wọn túbọ̀ tó gùn torí pé bàbá àgbà ti ń dé wọ́n ti ránkú sí ikú ọ̀pá. Bàbá ti ń sisi àtúbọ̀tán lẹ̀. Mo wo fídíò wọn of recent. Bàbá yìí ní béèyàn bá kírun kò ní kí Islam yé. Kẹ́nìyàn kó lọ sí Mẹ́kà ní gbàgbà kó yọ sàká kó ṣe gbogbo nǹkan kò sọ pé kí n ti ń jẹ́ Islam yẹn kò sọ pé kó yé. Àwọn olórin ẹ̀sà wọ́n á máa kọrin kan bàbá wa ọmọ gbọ́ kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ ọ̀nà kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ ọ̀nà ká kéwú ká Bíbélì kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ ọ̀nà ká kéwú ká Bíbélì o ká kéwú ká Bíbélì kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ ọ̀nà kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ ọ̀nà ká kéwú ká Bíbélì kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ ọ̀nà ká kéwú ká Bíbélì o ká kéwú ká Bíbélì kò pẹ́ ni tó dẹ́ṣẹ̀ mọ́ ọ̀nà. Nínú wọn ẹni tí wọ́n lérò pé lágbájá èèyàn dáadáa ni kí ló ṣe fọ́lọ́run tó fún wọn lẹ́mìí àyàbalẹ̀ pé lágbájá yìí èèyàn dáadáa ni. Ìwà wo lẹ́ni yẹn wù àbí kàáyé yín ni ẹlẹ́ǹkírun ẹlẹ́ǹṣe dáadáa ṣe èrò ń fún èèyàn lówó ni. Bẹ́ẹ̀ lómi náà bá sọ wọ́n ní ìyá Moraungba wọ́n lè lò ti fẹ́mi náà lówó bá wọn. Ọmọ ẹjọ́ ilé ẹni tí bá ń bẹ lọ́n kì í bẹ́ẹ̀yàn. Èmi ọmọ ìyá Moraungba o fídíò rẹ̀ ni mo rí mo ti sọ torí tí mo fi sọ̀rọ̀. Ìyá Moraungba fi gbogbo ọkàn rẹ balẹ̀ èyí tó o ṣe bó tilẹ̀ jẹ́ pé àwa náà ó bù ọ́ pé ìṣẹ̀ṣe mi kò gbélé rí báyìí. Àwọn ọmọ rẹ̀ tó lọ́dọ̀ Ọlọ́run ọba dáadáa tó ń ṣe ń bẹnú ẹ̀jẹ̀ rẹ ni torí pé ìran aláàánú ni ọ́ kìí ṣe Islam ló ní kọ́ ọmọ ṣe dáadáa. Wọ́n bọ́ wọn lò fún gbogbo àwọn èèyàn lówó kò ní tán lọ́wọ́ ẹ̀ torí pé ìtọ̀ kì í tán nídìí àké àtọ̀ a máa gbẹ nídìí ọmọ ènìyàn o. Ifá lọ sọ bẹ́ẹ̀ tí wọ́n lè yàn látọ̀ lámọ́ Ifá ò sì mọ sáyẹ́ǹsì. Ìyá Moraungba ọ̀yọ̀jọ̀ tá rẹ lọ ìran gbogbo ọwọ́ báyìí lọ́wọ́ mọ́ yọ ọ́ dorí. Moraungba ọ̀yọ̀jọ̀ tá rẹ lọ àánú ojú kì í jẹ́ ká kọwọ́ bojú báyìí. Ọ̀yọ̀jọ̀ tá rẹ lọ àánú epo kì í jẹ́ ká so àkàrà dùn. Ewé àánú ló ní tẹrú tọmọ ọmọ ṣàánú rẹ. Kí ló sọ kí ló wí tí wọ́n pín ọmọ wọ́ sí wọ́n wá pín ọmọ wọ́ alápá ń gbápá onítàn ń gbé tan olórí ń gbórí olójú ń gbójú. Ìgbà tí wọ́n pín dèwọ̀ ọmọ tí wọ́n pín dè ọ ni ẹ̀yìn. Moraungba ìwọ ló gbẹ̀yìn gbogbo ọ̀tá rẹ̀. Ọ̀tá lé bàbá ọ̀tá lé ìyá ọ̀tá alárùká ọ̀tá tó ọmọ ọ̀tá tó tiẹ̀ mọ̀ ìwọ ló gbẹ̀yìn gbogbo torí pé wọ́n pín ọmọ wọn ni ẹ̀yìn ni wọ́n ṣẹ́kù ó sì gbẹ̀yìn wọn. Lọ́jọ́ tó ti délé ayé rẹ̀ ò ní kínníkínní ọmọdé nú ò bẹ́sìn kankan jà ò sọ̀rọ̀ tí ò da sẹ́sìn kankan. Lọ́jọ́ tó ti délé ayé rẹ̀ ò ní kínníkínní ọmọdé nú. Lọ́jọ́ tó ti délé ayé rẹ̀ ò gbìmọ̀ràn kàṣàgbàlagbà ò ní kẹ́lẹ́rú ọmọ ní ò ní kí wọ́n fà ọmọ rárá. Adífá fún Ọ̀rúnmìlà òpìtàn lọ́jọ́ tí baba ń ti òde ọ̀run bọ̀ wá sí òde ìsálayé wọ́n ní kí fọ́ọ́mà ti rè lé ayé Ọ̀rúnmìlà nítorí kíni wọ́n nítorí afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ tí máa ń kọ́ ọmọ gúnugún ni wọ́n nítorí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí máa ń migi ìgbẹ́ jìàjìà wọ́n nítorí àwọn ajẹ̀fun jẹ̀dọ̀ wọ́n nítorí àwọn ajẹ̀fun jẹ̀dọ̀jẹ̀fun torí àwọn akọmọlọ́là wọ́n fojú kọmọ. Ọ̀rúnmìlà ní gbogbo àwọn tẹ̀ ń dákọ̀ yìí ọlọ́rẹ̀ ẹ̀wùn ni gbogbo wọn ṣe orí tó bá jẹ́ pé tèrú ni olóhùn orí ilé ayé. Moraungba àtọkọ àtọmọ àtiwọ oṣù ayé wọ́n yìn ọ́ nù àjẹ́ ayé wọ́n yìn ọ́ nù. Gbogbo àwọn tí wọ́n ń polongo rẹ tí wọ́n ń kébò sí rẹ wọ́n yìn ọ́ nù. Itọ́ ọ̀gbìn ẹnu rẹ̀ kì í rangi. Ibosi méèjà kan ńlẹ̀ yẹ àjẹ́ ń ké. Ikú á dọ́wọ̀ fún ọ àrùn á dọ́wọ̀ fún ọ nítọ́ sọ òsì sọ mọ́ wò ó pé bí ẹ ṣe pọ̀ jáǹtì rẹ tí wọ́n sú jáde bí èrùn tí wọ́n sú jáde bí èṣù
àfibisólóore ni wọ́n àfibisólóore ni wọ́n. Ó sọ̀rọ̀ nípa Bíbélì, ó sọ̀rọ̀ nípa Àlùkùránì, ó tún sọ̀rọ̀ nípa àṣìṣe. Ọ̀gbọ́n tí Bíbélì sọ nípa wọn ni nígbà tí ń ròyìn wọn pẹ̀lú ẹni tó dá ní àjò wọn sílẹ̀, pẹ̀lú olùdásílẹ̀ ẹ̀sìn wọn yẹn. Ó ní oníjàgídíjàgan ni wọ́n. Ọwọ́ jàgídíjàgan yóò máa hàn lára ọ̀pọ̀ ènìyàn. Ta lórí nínú wọn bí ẹ bá ṣe 2% out of 100 tọwọ́ jàgídíjàgan hàn nípa rẹ̀? Àwọn tọwọ́ jàgídíjàgan tí ó hàn nípa wọn, tí ó hàn nínú ṣe wọn, tí ó hàn nínú wá wọn, àwọn ọmọ ọkọnu tí wọn ò tí ì mọ ọ̀nà láti padà lé. Ẹ jẹ́ fọmọ sóko ẹ̀kọ́ fákọ́mọ lọ rí kọ́fá. Lọ́pọ̀lọpọ̀ ìrìn àjò ni ó ṣe yí ọ. Gbogbo nǹkan alámọ̀jù ni wọ́n. Ìsìláàmù ò yé wọn. Ká ní ìsìláàmù bá yé wọn, wọn ò ti padà mbẹ̀ tipẹ́. Àní tó bá dijọ́ gbéǹde àlìkíámà, ayé wọn tẹ́ ní yọ parẹ́ wọn. Ànábì fúnra lára rẹ̀ lẹ́yìn òòṣà ni ó tòsí. Ẹ̀yin kí ni? Ẹ̀yin Allah. Torí pé Allah yẹn kì í sọ lọ́hùn, òòṣà ti nílẹ̀ Saudi wọn ni. Ṣé bó ń lọ́rọ́ náà bí ń zẹ́? Ẹni bá sì rẹ̀ ní sẹ́là fàbọ̀ fún. Ẹni tá a bá wádìí là bá rí lé. Ẹni tájá bá bá wà lájá máa bá a lọ. Allah òun ló rán Ànábì níṣẹ́. Ànábì ó sì padà fi àbọ̀ṣẹ́ rẹ̀ fún Allah. Ẹ̀yin tẹ́wá ní ó tòsí. Nínú ìṣẹ̀ṣe Ọlọ́run ọba wa ò pé kan o. Àwọn ní ń bá wa pín. Ṣàngó kì í sọ lọ́hùn. Ọ̀ṣun kì í sọ lọ́hùn. Ọya kì í sọ lọ́hùn. Ọ̀rúnmìlà kì í sọ lọ́hùn. Ògún kì í sọ lọ́hùn. Ọbàtálá kì í sọ lọ́hùn. Gbogbo ń tà ń kà sílẹ̀ pé kì í sọ lọ́hùn yìí, àwọn ní ń bá wa kà pé small god, pé Ọlọ́run kékeré. Rárá, àwọn èso Ọlọ́run o. Bá a bá ń ṣe ìmọrírì fáwọn òrìṣà láyé, gbogbo àwọn òrìṣà ẹ̀ náà ń ṣe ìmọrírì fọlọ́run ọba ni. Agbẹ́bọjárun ni wọ́n. Alárinà ni wọ́n. Láàrin àwa àtọlọ́run àwọn ni wọ́n fi ṣe ẹ̀wà jẹ́. Tá a bá wúre lénìí, ìránṣẹ́ kan ní ó gbé wúre tá a bá ṣe ní ó gbé dọ́dọ̀ Ọlọ́run. Ìyá Moraungba gbà fọkàn rẹ balẹ̀. Gbogbo ń tọ́ bá ṣe pátá ọmọ aráyé ọmọ fi jìyàn ni. Ta lọ́lọ́run bọ́ ń bẹ̀? Àbí? Balógun Abà, ọ̀rọ̀ Yorùbá, ọgbọ́n ń bẹ̀. Wọ́n ò ní fi ṣe nǹkan kan. Ta bá ní ká kà wọ́n lógún lọ́gbọ̀n. Gbogbo wọn pátá ni wọ́n bọ́ ń bẹ̀ o. Ìṣẹ̀dá rẹ ti létò ayé fún ọ pé ò ní parun. Erin ni wọ́n. Wọ́n wò pa wọ́n pọ̀. Wọ́n jù báyìí lọ. Tó bá jẹ́ pé Islam bá dá ọ bá kọ̀yàn dáadáa láyé ní gbogbo orílẹ̀-èdè ayé, orílẹ̀-èdè tí Islam ti jọba lọ yọ dáa jù láyé, àwọn ni wọ́n pọ̀ jù, ìyà ń jẹ wọ́n jù wá lọ. Àwa là ń ṣiṣẹ́ bí là ń rówó bí là ń kówó fún wọn lọ Mẹ́kà náà fi fowó wá sára ni dé. Gbogbo orílẹ̀-èdè Islam country yẹn ẹbẹ́ yìí náà rí, ẹbẹ́ ẹni tó ju wọ́n rí. Ilẹ̀ ni wọ́n fẹ́ gbà. Tẹ́lẹ̀ la máa sọ pé ilẹ̀ Haúsá, kò sí ilẹ̀ Haúsá mo ti dilẹ̀ Fúlàní. Haúsá mélòó lẹ rí tọ́ka sí pé Haúsá ń bẹ́ẹ̀ wọ́n ti gbalẹ̀ Haúsá. Ilẹ̀ tiwa náà ni wọ́n fẹ́ gbà o. A ní láti kíyèsára. Iṣẹ́ kan ń bẹ tí màá ṣe ọ̀fúríṣẹ́ǹtì bọ́yá lé ní àbílọ́lá. Kì í ṣe Fúlàní ló pa Àfọ̀njá, headline yẹn kọ́ máa rókì pé bó ló sì jẹ́. Àṣírí bó sì jẹun ọgbọ́nù fọ́nrán tí mo fẹ́ ṣe. Kì í ṣe Fúlàní ló pa Àfọ̀njá. Ìyá Moraungba ó ra ànúgbà títí tó fi kú ni. Ìwúre kan bẹ tí màá ṣe fún ẹ. Bàbá tó bí ò ṣe fún ọ rí láyé. Moraungba ìwúre tí mo fẹ́ ṣe yìí, ìyá tó bí ẹ ò ṣe fún ẹ rí láyé. Ìyá Moraungba ọkọ tó fẹ́ kò ṣèwúre fún ọ rí láyé. Màá ṣe fún ọ lónìí. Kìnní òbí kejì ọkọ tó fẹ́ kò sẹ́ni tó ṣèwúre fún ọ rí láyé. Tí n bá wá ṣe, tí wọ́n bá ti ṣèwúre fún ọ rí láyé, ọ wà fáìnì mi. Mọ́ fáìnì mi pọ̀ ìyá mi o. Ó ti gbọ́ tówó mi ò bá ju 50,000 naira lọ màá san 100,000 màá gbìyànjú. Ó lè jẹ́ 10,000 fáìnì mi ń san. Ìyá Moraungba nítorí orúkọ tó ń jẹ́ ibi ò ní pààràn rẹ̀. Ìjọ gbọ́ rí bẹ́ẹ̀ ni ó rí. Bẹ́ẹ̀ lágbé inú, bẹ́ẹ̀ lálùkò inú. Màálù tó jẹ́ bàbá wọn bẹ́ẹ̀ lòun náà ẹni sì máa ké. Àṣẹ Ògún ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yé ire o.